now because mo ṣèwádìí mi jinlẹ̀ mo wá wò pé Reverend Samuel Johnson Kennedy tó fi fìtàn fẹ́fọ̀ Ọ̀yọ́ bàbá jáde ìwádìí mi ni wípé níbi tá a bá mọ̀lúdé làákìlú mọ̀ ẹni ilé mọ́ láǹfààní láti jáde kúrò lọ́yọ́ kúrò lẹ́ environment Ọ̀yọ́ ṣé ẹ mọ̀ pé gbogbo ọmọ lolú ọmọ lójú bá bẹ́ẹ̀ nbí téèyàn bá dẹ̀ dé Yorùbá ní bàdókò bàbá ẹlòmíì ńlá pé kò sóko ẹni tó tó kó bàbá ẹni bàbá láǹfààní àti jáde tá a rìn jìnnà dáadáa a máa mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ oko àwọn bàbá ńlá bàbá ẹnìkan lójú oko bàbá tiwa lọ àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò ẹ mọ̀ mí gẹ́gẹ́ bí ìṣe mi pé òun là á mọ́ fàfà ìdí igi là á ba ni wọ́n fi ṣe fọ́nrán mẹ́ta mú mú wá àkọ́kọ́ ni ti bàbá wa Aláàfin àná ọ̀rọ̀ tí wọ́n sọ tó dá wàhálà lẹ̀ gangan lára ọ̀rọ̀ tí wọ́n sọ tó gbé ọ̀tá sọ́kàn àwọn ọmọ Ọ̀yọ́ jákèjádò a máa láǹfààní láti play ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run because ohun tí èèyàn bá mọ̀ ó ṣàgbẹ́ ẹni Yorùbá sì ní igbé orí nǹkan míì jẹmọ́tọ́ Kennedy ntó bá ti lé òkèlè ntó bá ti sin òkèlè dẹ́kun níjọ́bẹ̀ ntó bá ti lé ibi lọ níjó oúnjẹ ìyẹn túmọ̀ sí wípé gbogbo ń tá a bá ti rí oúnjẹ ni lọ́dọ̀ wa ìtàn tá a bá sọ fọ́mọdé náà lọ́mọdé ó kàwé wọ́ lọ́mọdé ó fi sọ́kàn lọ́mọdé ó gbà gẹ́gẹ́ bí ojúlówó ìtàn so ẹ rí i pé gbogbo ń tẹ́ ẹ bá bá lẹ́nu kékeré Ọ̀yọ́ ńlẹ́ bá lẹ́nu àwọn àgbà bẹ̀ yọ wá ṣe ní kàyéfì pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ kò déédéé rí bẹ́ẹ̀ o ohun tí wọ́n ti ń gbọ́ sẹ́yìn lọ́fàá tọrọ wọn fi rí bẹ́ẹ̀ like I said mo ní gbogbo ọmọ lolú ọmọ lójú bàbá tiẹ̀ bàbá Aláàfin àná ṣé wọ́n fi ṣèkà ni àbí wọn ò fi ṣèkà ṣé wọ́n gbé ìlú wọn lárugẹ ni àbí wọ́n fi dìtẹ̀ Ilé Ifẹ̀ because bàbá sọ fúnra lára wọn pé Ilé Ifẹ̀ wà lára ìlú tó wà lábẹ́ Ọ̀yọ́ ó wà ridiculous gẹ́gẹ́ bí àgbàlagbà àwọn bàbá yìí wà nínú àwọn tó dá ilẹ̀ Yorùbá rú lónìí àwa kọ́ correction làwa wá fún bó ṣe rí ló ṣe yẹ kó rí ni àbí bó ṣe yẹ kó wà ńlá gbọ́dọ̀ tó la gbọ́dọ̀ ṣe so ó wà very very annoying ọmọọba tó sọ níjó ní pé ńgbà táwọn ń kó àwọn ìlú lẹ́rú táwọn ń ṣe expansion ńbo lọ níwà ńbo ní Ilé Ifẹ̀ wà ńgbà náà so for God so good arákùnrin náà sọ wípé ọmọ ọba ló ń lọ́yọ̀ọ́ ṣùgbọ́n ara Àtìbà nìkan ní jọba lónìí pé kò sì yẹ kó rí bẹ́ẹ̀ àwọn kọ lẹ́tà sí gómìnà pé kí gómìnà ó fi kán ṣàtúntò kí wọ́n fi orúkọ àwọn ìdílé ọlọ́mọ ọba tó kù kí wọ́n fi sínú àwọn tí ọmọ ìjọba lọ́yọ̀ọ́ ilé tó fi jọmọ Àtìbà nìkan Alówólódù àtagúnlóyè pé kí wọ́n fọkọ tàwọn náà sí pé gómìnà sọ wípé n tó ń bá ń lẹ̀ ń lo wọ́n tẹ̀lé òun ò ní ṣàtúnṣe tàbí àyípadà kankan so now ìyẹn fún láǹfààní láti sọ àwọn ọ̀rọ̀ kan bóyá ó ṣe mistake ni o bóyá wà kárídéwé ni o bóyá ó gbàgbé ni o ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá mi share program yìí ẹ jẹ́ kí n sáré bẹ̀yìn bẹ́yẹn ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi share program yẹn kálípọ̀ tá a máa wò lẹ́ẹ̀kan náà kó lè bá
kó lè bá jíṣẹ́ tá a fẹ́ kó jẹ́, kó lè bá ṣe ń tá a fẹ́ kó ṣe. Because bá a bá ti ń wo life táwọn èèyàn tó yẹ kó darapọ̀ mọ́ ń bẹ̀rẹ̀ ò bá ti darapọ̀ mọ́, tó bá ti jẹ́ àárín ọ̀rọ̀ wọn bá, kò ní rọrùn fún wọn láti mọ bí tá a ti ń bọ̀rọ̀ bọ̀. Agbede méjì ló ti bá, kò sì ní sábà rọrùn. Kí ló dé o? So with that, kò ní rọrùn fún wọn láti mọ ibi tá a ti ń bọ̀rọ̀ wá bọ̀. Ok, ìyẹn ni mo fi ní kẹ́ dákun dábọ̀ kẹ́ bá mi share program yẹn. So gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní fọ́nrán mẹ́ta ni mo mú wá. Bóyá ìfẹ́ ìlú wọn ni ká sọ pé wọ́n ní, àbí ọ̀tẹ̀ àti ọ̀tá ìran káàárọ̀ òjíire ni ká sọ pé wọ́n jẹ́. Because níbi tí wọ́n gbé ọ̀rọ̀ dé kò yẹ kí wọ́n gbọ́rọ̀ débẹ̀. Ẹjá tẹ́tí ayọ̀, mi ìfẹ́ ká gbàsìkò rárá, ká tètè sọ nǹkan tá a fẹ́ sọ. Ẹ gbọ́rọ̀ tí bàbá Aláàfin àná sọ. Tí a wà lọ́yọ̀ ilé, ó ní olúùlú fún gbogbo ilẹ̀ Yorùbá nínú agbára. Olúùlú fún gbogbo ilẹ̀ Yorùbá nínú agbára. Ọ̀yọ́ látọ̀yọ́ ilé. Ọ̀ranyàn ló dá Ọ̀yọ́ ilé lẹ̀ ní Aláàfin kìíní. Nígbà tí ó bẹ̀rẹ̀ ìjọba rẹ̀, kò sí àríyànjiyàn ń bẹ̀ pé ìkan nínú àwọn ọmọ Oòduà ọ̀kan bí l'Oòduà bí, ọ̀kan bí ọmọ méje. Now ẹ ti rí i pé ìtàn tó wà lẹ́nu gbogbo ọmọ Ọ̀yọ́ lélẹ́yìí, ọ̀kan bí l'Oòduà bí, ọ̀kan bí ló wá bímọ méje. Ọ̀rànmíyàn jẹ́ kan bẹ̀. Ẹnu bàbá Aláàfin àná gangan lẹ́tí ń gbọ́ yìí o. Ìkan ọmọ méje tí ọ̀kan bí ni Ọ̀rànyàn. Ọ̀rànyàn lọ́lọ́run wá gbé ọlá fún torí pé ó jẹ́ akíkanjú ọmọ ọba, ó jẹ́ akíkanjú èèyàn. Gẹ́gẹ́ bí ìwà ti sọ, òun ló dá gbogbo agbègbè tó yẹ pé ó gbòòrò jù kí ẹni tó jẹ́yàn dúró ní gbogbo àgbáyé nínú ìtàn láti ìgbà tí wà ti ṣẹ̀tìdì sí tó tí ì dálẹ̀. Wọ́n ní Ọ̀rànmíyàn ló dá agbègbè okay, Madam Abibat, God bless you ma. Now pé Ọ̀rànmíyàn ló dá agbègbè tó tóbi nílẹ̀ nílẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà, níbi táwọn èèyàn tá a lè sọ pé àwọn èèyàn dúdú wà lónìí, but very very unfortunate. Ọ̀rànmíyàn ò dábì kankan lẹ̀ yàtọ̀ sí Ọ̀yọ́ tó kọ́kọ́ tẹ̀ ní Ẹyẹ o. Ọ̀rànmíyàn ò dá ibì kankan tó gbòòrò kankan sílẹ̀. Ọ̀rànmíyàn dá Ẹyẹ o sílẹ̀. Láti Ẹyẹ o, Ọ̀rànmíyàn padà sílé Ifẹ̀. Ní tí wọ́n pè ní empire kì í ṣe bẹ̀rẹ̀ lẹ́mpire ti bẹ̀rẹ̀ o. Ìgbà tí Ọ̀yọ́ kúrò ní Ìgbòho tí wọ́n padà síbi tán pè ní Kàtúngà, ẹjẹ́ Kàtúngà Ọ̀yọ́ padà síbi ìní wọ́n ẹ̀sẹ̀ create ti ń jẹ́ empire. Because lásìkò ìgbà náà l'Ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹ́gun, tàbí ká sọ pé iná ṣẹ́gun Nupe. Ká sọ pé ńgbà náà ni wọ́n lọ recruit àwọn èèyàn láti as far back as Mali, Bọ̀gú, Aláàfin ọ̀rọ̀ ǹpọ̀tọ̀ ló lọ recruit àwọn ẹ̀yà míì wá. Ọ̀yọ́ ò lè sọ pé àwọn ò kì í ṣe mixed blood. Kò sí báyìí fẹ́ ṣe. Ta nìyẹn bá ń dárúkọ wọn? Làwọn náà ti náà. Ẹnìkan wà láàrin. Frida. Okay, God bless you. Now ìgbà yẹn ni wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní organize nǹkan tí wọ́n ń pè ní empire. Kì í ṣe lásìkò Ọ̀rànmíyàn ní empire bẹ̀rẹ̀, kì í ṣe throughout life wọn náà fi ní empire. Gbogbo ogun tọ́yọ́ kọ́kọ́ jà
ogun tí wọ́n lé wọn kúrò tán ṣẹ́gun wọn ni wọ́n kọ́kọ́ jà ná kọ́kọ́ face. So bàbá wa yìí wà nínú ẹni tó dá gbogbo kinní ilẹ̀ sí wa lọ́rùn. So now gẹ́gẹ́ bí bàbá ti sọ wọ́n ní ọ̀ranyàn ló dàbí tọ́pọ̀ ọ̀lẹ̀ ọ̀ranyàn ò dàbí kankan lẹ̀. agbára àti ọgbọ́n àti jagunjagun ogun jíjà ló fi dá ibi tá à ń pè ní Ọ̀yọ́ empire lẹ̀ nígbà tó. Can you imagine Ọ̀rànmíyàn kọ́ ló dá Ọ̀yọ́ empire lẹ̀. lálẹ́ àwọn tó àlá tó lé agbára lé lórí Ifẹ̀ Ìjẹ̀bú. ṣé ń gbọ́rọ̀ àwọn ibi tí Ọ̀rànmíyàn lágbára lé lórí Ifẹ̀ Ìjẹ̀bú ẹ̀yin ará Ìjẹ̀bú ẹ súnmọ́ bẹ́ẹ̀ ṣé ẹ gbọ́ ń pa Ọ̀rànmíyàn rárá sọ̀rànmíyàn tẹ̀lé Ìjẹ̀bú rí rárá sọ̀rànmíyàn tẹ̀bi tí wọ́n ń pè ní Ẹ̀gbá rí rárá sọ̀rànmíyàn dé Ìbàdàn sọ́tẹ̀ Ìbàdàn rí bó lágbára Ọ̀rànmíyàn ṣe wá increase láti fẹ́ àbí Ọ̀rànmíyàn ọjọba nílé Ifẹ̀ solemnly gently kò jagun mọ́ nígbà tó délé Ifẹ̀ ẹ wo gbogbo bọ́n ṣe race àwọn nǹkan yẹn Ọ̀rànmíyàn jẹ gàba lórí Ifẹ̀ ibi tó lágbára lé lórí Ifẹ̀ wà ń bẹ̀ bàbá yìí máa mọ̀ rí dínkù ilé Ifẹ̀ àwọn Ọ̀yọ́ máa mọ̀ ní lọ́kàn láti bèlítù Ifẹ̀ láti dé agbára Ifẹ̀ kù torí pé kò sí ìlú tẹ́ máa sọ wípé ó ju Ọ̀yọ́ lọ yàtọ̀ sífẹ̀ tá a bá ń ṣe ránkì nísìnyí tá a bá ti ní amú Ọ̀ọ̀ni àsopá fẹ́ má láàfin so tán bá ti wá bìlítù Ọ̀ọ̀ni tán bá ti yẹpẹrẹ àpèrè Oòduà kò wá ní sẹ́ni kankan tẹ́ sọ pé tó wọn mọ́ ẹ sọ pé Ọ̀yọ́ náà ni because gbogbo yín náà lè máa sọ wípé ní ti ilé ogun jíjà ní ti kìnní kan Ọ̀yọ́ ni Ọ̀yọ́ tẹ̀ ń sọ yìí ẹ já sọ reality fúnra wa Ọ̀yọ́ ò lọ́mọ ogun fúnra lára wọn tó jọmọ bíbí Ọ̀yọ́ yes reality ni mo ń sọ yẹn Ọ̀yọ́ ò lọ́mọ ogun tó jọmọ bíbí Ọ̀yọ́ wọ́n recruit outsider ẹrú ni wọ́n fi ń jagun yàtọ̀ sáwọn machinery tí wọ́n recruit ẹrú ni wọ́n tó ń lò fógun jíjà ọmọ ìlú mi ní ń jagun fún wọn Ọ̀yọ́ gangan ọlọ́mọ Ọ̀yọ́ tí ń jagun Ọ̀yọ́ mélòó ló joyè olórí ogun Ọ̀yọ́ mélòó kò mọ́ wọn lára òun náà ní Tàfànjá láyà lọ́kọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ń ló fi ṣàjèjì lára wọn ń ló fi padà lead síkú Àfànjá kò make sense kò mọ́pọlọ wá kò dẹ̀ dùn ún gbọ́ ká sọ wípé Ọ̀yọ́ jẹ gàba lórí Ilé Ifẹ̀ rí kò ṣeé gbọ́ kò ṣeé sọ ta ló wá sílé Ifẹ̀ nínú wọn tó wá ṣẹ́wọ̀n colonize Ifẹ̀ ni. Oǹdó Sábẹ̀ Ìjẹ̀ṣà Òwu agbára rẹ̀ tó kù ní gbogbo agbègbè yìí. Can you imagine agbára Ọ̀rànmíyàn dòǹdó ó dé Sábẹ̀ ó dé Ìjẹ̀ṣà lọ́dún wo lọ́jọ́ wo ńlọrọ̀míyàn wá jẹ gàba lórí Ìjẹ̀ṣà ló dominate Ìjẹ̀ṣà ló dominate Oǹdó ọ̀nà wo lọ́gbàdo Oǹdó ńlágbára rẹ̀ tún kọjá gbogbo agbègbè yẹn o. ó tún lọ dé Republic of Benin and Togoland gbogbo ẹ̀ tá a bá wò nínú tá a bá ṣe ìmọ̀ tá à ń pè ní geography àwọn ibi tó kó síbẹ̀ tá à ń pè ní longitude tí àwọn èèbó ṣe láti mọ bí agbègbè tó wà ní longitude ní dìgírì 5 àti dìgírì 9 ní north latitude 3.5 àti 5.5 àti 3 bí tó jẹ́ ọ̀rọ̀ màlẹ̀ kan bẹ́ẹ̀ ni o tí kò tí ì sí ẹnìkankan nínú aláwọ̀ dúdú tó ti darí ẹ lò ńgbà tó dálẹ̀ Ọlọ́run fúlágbára Ọ̀rànyàn ló wá tẹ ìlú tó yẹ pé ó gbé tó wá fún Yorùbá tá a mọ̀ níṣẹ́lógo ló dá Yorùbá tá à ń sọ́lẹ̀ gbogbo àwọn. Can you imagine bàbá Aláàfin àná ní Ọ̀rànyàn ló wá fún gbogbo ilẹ̀ Yorùbá lógo lọ́nà wo nígbà wo láàrin ọdún wo sọ́dún wo ńgbà wo lògo Yorùbá dé wọ́n tún ní Ọ̀rànyàn ló wá fún gbogbo Yorùbá lédè táwọn ń sọ yìí ẹjá béèrè ńbo l'Ọ̀rànmíyàn ti ń bọ̀ gangan we need to know ó possible káwọn ọmọ Ọ̀yọ́ ti mọ ibi t'Ọ̀rànmíyàn tí wọ́n ti ń bọ̀ Ọ̀rànyàn tí wọ́n ti ń bọ̀ ó lè má jọ Ọ̀rànmíyàn ta ló wá láti Ifẹ̀ bóyá sí la kàn ń dàtọ̀ ìtàn papọ̀ mọ́ra wọn ó dẹ̀ máa fan problem títí ayé ni
ìjà béèrè lọ́wọ́ Ọ̀yọ́ ń bo lọ̀ràn èèyàn tí wọ́n ti wá gangan ó possible Àjàká sàgbé méjì Àjàká Ajíbógun ọwọ́ Òbòkun Àjàká Àjùwọ̀n ọba Ọ̀yọ́ àtúmọ̀ Àjàká mi tó tún wà so kí wọ́n sọ bí tí ọ̀ràn èèyàn tí wọ́n ti ń bọ̀ àti ibi tó ti wá ṣé kìí ṣe Ilé-Ifẹ̀ tó bá jẹ́ Ilé-Ifẹ̀ èdè wo ní sọ nífẹ̀ẹ́ ibi tó ti wá àbí ńgbà tó kú ò nífẹ̀ẹ́ lèdè yẹn bọ́ sí lẹ́nu lèdè yẹn wá dá unique because kò yé wa rárá kò yé wa Ẹ̀gbá wọn kú ò ní Ilé-Ifẹ̀ èdè wọn yàtọ̀ èdè Ìjẹ̀ṣà yàtọ̀ Ilé-Ifẹ̀ wọn ti kúrò èdè Ifẹ̀ yàtọ̀ sí ti Ìjẹ̀ṣà ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló wà nínú èdè Ifẹ̀ sí Ìjẹ̀ṣà báwọn èèyàn ṣe ń rìn jìnnà sí lédè ṣe ń yàtọ̀ sí káwá sọ pé Ọ̀rànmíyàn ló gbé wa ló fún wa lédè kò make sense rárá Ọ̀rànmíyàn kọ́ ló fún wa lédè àwọn òpìtàn tún sọ fún wa pé èdè tá à ń pè lédè Ọ̀yọ́ gan kì í ṣèdè Ọ̀yọ́ àwọn Òwu ni wọ́n kọ́kọ́ ń sọ Òwu ló dẹ̀ súnmọ́ Ọ̀yọ́ àkọ́kọ́ débi pé Òwu gan ní kọ́kọ́ ń kógun jà wọ́n Òwu kógun jà wọ́n títí tí ó gbé ọba wọn láàfin ó sọ sínú túbú eyín Àjàká kan tó lọ pé tẹ̀lá òkò Ṣàngó kó wá bá wọn gbàjàká kalẹ̀ ńbo wá lọ̀rànyàn ti wá fún wa lédè ńbo lọ̀rànmíyàn ti dominate ilẹ̀ àgbàlagbà ló parọ́ tó báyìí o àsìpàgbà gbọ́dọ̀ pàgbàlagbà ń parọ́. ń pèdè wọn tá máa fi Ẹ̀gbá ń ṣèdè Ẹ̀gbá mọ́gbà dání wọn ò gbà pé àwọn jẹ́ Yorùbá kó tó di ìgbà tí ó di ọdún tá à ń pè ní first half of 19th century tí wọ́n gbà pé èdè ẹ̀ lè ṣe bí Yorùbá tá à ń sọ bó ṣe bẹ̀rẹ̀ Ọ̀yọ́ ni Yorùbá tá à ń sọ tí wàá bẹ̀rẹ̀ tó wá kó gbogbo ibi tí ọmọ Oòduà lẹ́ka sí tó kó wọn papọ̀ tá bá dákọ̀ Yorùbá à ń dákọ̀ Ọ̀yọ́ tá bá ń dákọ̀ Ọ̀yọ́ à ń dákọ̀ Yorùbá èdè tí Ọ̀rànyàn àtàwọn ọba tó jẹ Àjàká Kọ́rí Ṣàngó gbogbo wọn èdè tí wọ́n wá fi lẹ̀ ló wá gbà káàkiri. Bàbá ní èdè tí àwọn ọba Ọ̀yọ́ sọ ni gbogbo wa ń sọ kò rí bẹ́ẹ̀ ok now mo wá nìkan nínú àwọn ọmọ ọba Ọ̀yọ́ ó grant interview lọ́nà méjì ó fẹ́ fọ̀rọ̀ ẹ̀ takora wọn lọ́nà kejì lọ́nà àkọ́kọ́ kò rí n tó burú ń bẹ̀ bí wọ́n bá fà àwọn aláhoro jọba ó shed light sí story àwọn aláhoro. ẹ rí i pé ní ìgbà wáṣẹ̀ náà Ọ̀yọ́ ó evolve ni títí tó fi dé ipò tí a bára wa lé ní. ẹ má bínú o mi ò láǹfààní láti lo fídíò ẹ̀ gangan Kennedy Ọ̀yọ́ náà ni fídíò yìí ti wá Ọ̀yọ́ náà ti ṣe mi ìdẹ̀fẹ́ nǹkan tẹ́nìkan fi máa rìpọ́ọ̀tù péèjì mi n ló jẹ́ kí n lo voice nìkan God bless you thanks for your understandings. ìgbà kan tí Aláàfin bá wàjà wọ́n á ní kí àkọ́bí ọmọ ẹ̀ tó jẹ́ àrẹ̀mọ Olókùn Ẹṣin àti àwọn kọ̀ọ̀kan nínú àwọn Ọ̀yọ́mèsì àwọn tó bá ti súnmọ́ jù. now ṣe gbálàyé tí ẹni ṣe ẹ rí i pé kó tó di pé wọ́n dé Ọ̀yọ́ Àtìbà tí Aláàfin bá wàjà wọ́n pa àrẹ̀mọ rẹ̀ wọ́n polókun ẹṣin lára àwọn Ọ̀yọ́mèsì tó bá tún súnmọ́ dáadáa wọ́n tún sọ pé kí wọ́n tẹ̀lé wọ́n á ní wọ́n lọ́ọ́ máa tọ́jú Aláàfin lọ́hùn-ún ǹjẹ́ ẹ mọ̀ tó bí tàn òun gangan ǹjẹ́ ẹ mọ̀ tó bí àṣà òun gangan because majority nǹkan tá à ń ṣe lónìí tradition ńlá sọ di èèwọ̀ ìṣẹ̀lẹ̀ ló wá bí tradition yìí ṣe pé gbogbo ẹ̀ lákọ́kọ́ bẹ̀rẹ̀ with tradition nǹkan kan ló bẹ̀rẹ̀ ń ta pè ní tradition lónìí nílẹ̀ káàró òjíire
ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ tégún fi bẹ̀rẹ̀ sí jáde, ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ tóòrò fi bẹ̀rẹ̀ sí jáde, ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ tá fi bẹ̀rẹ̀ sí bọ̀gún, ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ tá fi ń kí Ṣàngó lójú orógbó ẹlẹ́ẹ̀kẹ́ obì. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? Ó ní pé láyé ìgbà náà gbogbo èèyàn lọ́ba máa ń wù ú jẹ, a sì ti máa ń pé bọ́ba kò kú ìmíì ò lè jẹ. So àwọn ọmọ ọba tán jẹ́ bí àkọ́bí tó jẹ́ pé bí baba wọn bá ti wàjà àwọn ní ó bọ́ sórí ipò, tí wọ́n dẹ̀ ti mọ̀ wípé ọba míì kì í kú bọ̀rọ̀, níbi ọba bá ti ń lo 30 years 40 years 50 years wọ́n á wá wò pé gbàwo ni yóò tó ká wọn. Wọ́n á láyà àsìpọ̀ pẹ̀lú àwọn olórí, irú olórí wo ilé tó bá jẹ́ ìyá wọn náà ni. Màmí ó yẹ kémi náà ti jọba, tí n bá jọba ẹ gbádùn jù báyìí lọ. From there àwọn olórí ọba wọn pa ọba. Ìgbà ìtayé àtijọ́ ni wọ́n ti wà. Yorùbá ní ẹni tí bá ń bínú kọ́mọ́sọ̀gùn gbé wọ sájà, tọ́jọ́ torí pọ́jọ́ tínú bá bí ó lè fún ọmọ tó bí níwọ̀ jẹ. So wọ́n á fúnrú ọba bẹ́ẹ̀ níwọ̀ jẹ, wọ́n á lọ bá wàjà, ọba sùn kò jí, ọmọ àkọ́bí ọba yóò gorí ipò. Wọ́n ti wá ṣàkíyèsí pé àwọn Aláàfin ọ̀pẹ́ láyé wọn ìpẹ́ tán fi kú. Kí ló ṣẹlẹ̀? Wọ́n wá discover pé àwọn àkọ́bí ọba yìí ni wọ́n ń ṣe, náà fi wá include àwọn àkọ́bí ọba sí pé ọ̀dà báyìí o tọ́ba bá ti wàjà àkọ́bí ọba náà ń lọ pẹ̀lú ẹ̀. So wọ́n fi change tradition yẹn kó ní pé ẹni tó bá ti jẹ́ àrẹ̀mọ ni yóò gorí pò, irọ́ o, wọ́n wá change ẹ̀. Tíbọ̀ tọ́ba gan bá ti wàjà àrẹ̀mọ náà ń tẹ̀lé lọ. Ẹni tó jẹ́ olókun ẹṣin, ta là ń pè lólókun ẹṣin, ẹni tí máa ń mẹ́sìn ọba dání, tí ó mú okùn ẹṣin ọba dání, tí máa ń ṣàtọ́nà ọba tọ́ba bá wà lórí ẹṣin, tí ó máa fa okùn ẹṣin ẹ̀ lọ. Wọ́n ló lòun náà bá lọ. Now ńgbà tí wọ́n wá dé Àtìbà wá stop ẹ̀ bí kí wọ́n má parẹ́ mọ́mọ́ ń ló jẹ́ káwọn ọmọ tiẹ̀ kí wọ́n máa jọba. Àtìbà dẹ̀ mọ́ tó ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọ́n bá dupò ó fi wọ́n joyè lọ́yọ̀ọ́. Àwọn tó yẹ kán jọ máa du ipò Aláàfin dòní ó fi wọ́n joyè. Ẹjá gbọ́rọ̀ ọ̀gbẹ́ni síwájú sí i, ẹjá gbọ́rọ̀ pòfẹ́sọ̀ síwájú sí i, kì í sọ̀gbẹ́ni o, pòfẹ́sọ̀ ni àgbàlagbà ni o. Pé kí wọ́n ṣígbá kí àwọn náà kàn tẹ̀lé kán lè máa lọ bá ṣe ìtọ́jú bàbá ní òde ọ̀run. Ọ̀nà méjì ló pín sí. Tán bá sọ wípé káwọn èèyàn kó kú pẹ̀lú ọba kí wọ́n lè máa ṣètọ́jú ọba lọ́hùn-ún, ọ̀nà méjì ló pín sí. Àkọ́kọ́ ní ìlànà tí mo sọ yẹn, ẹ̀ẹ̀kejì lójú dúdú. Because Yorùbá always believe in life after death. Yorùbá ò gbà pé èèyàn kú yányán. Wọ́n gbà wípé ilé ayé mi tó wà lẹ́yìn tí èèyàn bá kú, ó níbi tí èèyàn máa ń lọ. Ìyẹn lè bókú ẹ̀ sọ̀rọ̀, ìyẹn lè bẹ òkú ẹ̀ níṣẹ́, ìyẹn lè tọrọ nǹkan lọ́wọ́ òkú ẹ̀, ìyẹn lè béèrè ààbò lọ́wọ́ òkú ẹ̀. Wọ́n á lọ sójú orórì, wọ́n á ní kí bàbá àwọn tí ń bẹ lọ́run ó dárí kó dáàbò bo àwọn, ìyá àwọn tí ń bẹ lọ́run kó pèsè fáwọn kó dáàbò bo àwọn. Kó tó di pé a bára wa nínú ipò yẹn, àwọn àrẹ̀mọ ni wọ́n máa ń rọ́pò bàbá wọn tí bàbá wọn bá ti gbẹ́sẹ̀. Àwa rí i pé àwọn àrẹ̀mọ yìí nínú kí wọ́n dì pàǹpá pẹ̀lú ayaba kan tàbí kí wọ́n wọ́nà kan àbí kejì láti tètè ṣekú pa bàbá wọn ní wàjúwàjú. Èyí tó jẹ́ pé àwọn Aláàfin wọn ń kú ní sísẹ̀ntẹ̀lé ní àwọn àgbà Ọ̀yọ́ tí à ń pè ní Ọ̀yọ́mèsì àti àwọn Ògbóni ni wọ́n wá pèrò pọ̀ yí pé láti gbà yẹn lọ tí Aláàfin kan bá ti kú, ìwọ tó jọ́mọ àkọ́bí ẹ̀ wàá ṣígbà wàá tẹ̀lé ni. Ìwọ tó jẹ́ nǹkan tó a lè pè ní butler, olókùn ẹṣin tó close mọ́ba pẹ́pẹ́pẹ́,
ìwọ náà wàá kú wàá tẹ̀lé ní ẹ̀rí pé ó wà nínú oríkì àwọn olókun ẹ̀sìn ọmọ agbọ́jọ́ kúyọ̀. arọ́jú bọ́ba kú. So àwọn èèyàn tó máa ń sin mọ́ba wá pọ̀ ìgbà yẹn làwọn ọba yẹn ṣẹ̀ wá ń pẹ́ láyé. àbọ̀gbàdá tó lo sáà kan lọ́ta dé Ọ̀yọ́ tá a wà yìí wọ́n fòpin sí àṣà kí àwọn ọba àwọn ọmọ ọba kan máa tẹ̀lé bàbá wọn àti àwọn ẹrú ọba kọ̀ọ̀kan pé káwọn náà kan máa kú kan máa sin wọ́n pọ̀. a rí i pé òyìnbó kan Captain Bawa òun ló wá tó fòpin sí àṣà bọ́bakú ní òde Ọ̀yọ́ torí pé àwọn náà ń ṣe ìjọba amúnisìn láyé ìgbà yẹn ìyẹn colonial master. ṣe rí láti ìgbà tó ti jẹ́ wípé torí ẹ jẹ́ kí n gbé báyìí láyé àtijọ́ àwọn afọbajẹ ló ń yan ọba lélẹ̀ tí a mọ̀ tí a kà táwọn bàbá tún sọ fún wa ní àlédè Ọ̀yọ́ Ọ̀yọ́mèsì ni ó ń yan ọba Ọ̀yọ́mèsì àtọba anájọ́ ń ṣèlú ẹ sì rí i pé àwọn Ọ̀yọ́mèsì ayé ìgbà yẹn wọ́n powerful gan tó yẹ pé tọ́ba bá ṣàṣemáṣe wọ́n á ṣì gbà fún ìwà fún pé kó lọ ṣe bí ọkùnrin ìyẹn kó gbẹ́mìí mì. àti rí àpèjúwe lóríṣiríṣi ìgbà tí Baṣọ̀run Gáà tí ó bẹ láyé a rí gbogbo àrà tó dá pẹ̀lú àwọn Aláàfin lóríṣiríṣi. a wá rí i pé ìgbà tí sáà tí wọ́n lò títí tó lọ àwọn nǹkan tuntun ó tún jáde tó tún tẹ̀lé ẹ̀rí pé gbà tí wọ́n bá fẹ́ fi ọba jẹ nígbà àwáṣẹ̀ ní ayé àtijọ́ kì í ṣe Ọ̀yọ́ nìkan ò ní gbogbo bíkíbi gbogbo ilẹ̀kílẹ̀ kó tó di pé àwọn òyìnbó kí wọ́n wọ àárín wa kò sẹ́ni tó ń fún ọba ní ọ̀pá àṣẹ kò sí presentation of staff of office ceremony kò dẹ̀ sí à ń issue certificate fún ọba ìbá ní Ọ̀yọ́lé tí ọba míì tó bá kú ní kíákí because ọba lè kú lójú ogun. kí brọ́dà mi yóò tó wọ ibi tán fẹ́ wọ̀ náà wọ́n ní láyé àtijọ́ kò sẹ́ni tí fún ọba ní ọ̀pá àṣẹ èyí staff of office kò sẹ́ni tí issue certificate fọba kí ló wá fà ń gbà náà ń tó fà ní wípé àṣẹ ń bẹ lẹ́nu ọba à ń ṣètò yíyan ọba alábẹ́lé fúnra wa láì sí wàhálà àti ìmọ̀ gbéra wa lọ ilé ẹjọ́ ń gbà náà pé kò tẹ́ mi lọ́rùn bọ́n bá ti mẹ́nìkan nù lù wọ́n ti mẹ́nìkan náà nù gbogbo àwọn tí ọba tẹ́ lọ́rùn wọn ò fìlú lẹ̀ wọ́n máa lọ bòmí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ayé alábátá táwọn ọba ń jẹ láyé ìgbà náà wọn ò gbọ́dọ̀ fi wọ́n lẹ̀dí sìn wọ́n bá yé jẹ́ wọ́n ti pa gbogbo èèyàn tán irú àwa yìí nìsín wọ́n ti gbé ẹ̀rì mú wá ẹ̀bẹ́ rí ẹ̀ sídìí Ògún wọ́n lè pé ń bú ọba bọ́n ṣe ń sọ káàkiri pé ọba là ń bú tá a sì ní kí wọ́n ṣàlàyé ibi tá a ti bú ọba fún wa wọn ò rí nǹkan kan sọ. now gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe ń gbà náà aṣágbọ̀ ti Aláàfin tán níyàwó ẹ̀ sọ̀rọ̀ pé ó ti ẹ̀rù jáńjálá báyìí lọ tẹ̀rù tọnu mọ́ máa gbọ̀n gíjogíjo mọ́ bá ti rí ọ ẹ̀rù wọn máa bà ọ àṣọ òjò báyìí lọ tó ní kí wọ́n lọ rè gbé orí ìyá àtòrí bàbá ìyàwó rẹ̀ wá ṣé gbogbo eléyìí ń gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ láyé ìgbà náà bọ́ bàbá wà ń bí tíyàwó mi kọjá tàbí ìyàwó rẹ tàbí ọmọ yín obìnrin tó ti bàlágà ọba lè gbé ta ń lọ ọmọ rétérété olúwa ní fi ṣe ọba gbẹ́sẹ̀ lé kò gbọ́dọ̀ mọ igbó eléyìí ò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ni wọ́n gbà
ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́mọ ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ láì sànà fáwọn òbí ẹ̀. sáwa gbọ́dọ̀ mọ bẹ́lẹ́yìn lọ bẹ́ẹ̀. àwọn nǹkan tó dé táwọn òyìnbó wò gẹ́gẹ́ bí àṣà tí ọ̀daràn torí pé àwọn ọba tiwọn ò kí ń lólẹ̀ bẹ́ẹ̀. wọ́n ìpọ́nmọ́ ìlú tiwọn. àwọn tí wọ́n fi ń ṣiṣẹ́ oko tán fi ń ṣiṣẹ́ wàhálà tí wọ́n ń lò kọ́ mọ́ gbé gbóyìnbó káàkiri ńlá àwọn ẹrú tí wọ́n wá kó láfíríkà. Ọ̀yọ́ nìkan nílùú, Ọ̀yọ́ nìkan ló ní empire tó jẹ́ pé ìrántí ẹnìkan ló fi ń kó lẹ́rú. ká ní Ọ̀yọ́ empire ká láàrí kà nínú ìtàn wọn wípé wọ́n jàdélẹ̀ Ìgbò, wọ́n dé Niger Delta ńlọ àwọn síbọgù, wọ́n rè kó àwọn èèyàn díẹ̀ ńbẹ̀, wọ́n jàdélẹ̀ Haúsá, wọ́n jàdélẹ̀ Fúlàní, wọ́n jàdélẹ̀ Tífí, wọ́n rè kó àwọn èèyàn lẹ́sìn odò. Wàláhì tàláhì súnmọ́ bí láìláṣẹ́ láwà. àmọ́ bóṣùbà kárí fọ́yọ́ nìsín ni àmọ́ yìn wọ́n ní tínú wọ́n máa dùn pé ẹ ṣeré. Ìgbómìnà wọn kọ́ ń kó bí ọmọ yẹndẹyẹndẹ. gbogbo ìlú tó wà lágbègbè wọn náà ń kó wọn kó dẹ́gbàá. kíkó lẹ́rú ta ni o. ó bàjẹ́ tó di extent pé ẹrú ni Ọ̀yọ́ fi ń gba nǹkan ogun lọ́wọ́ èbó. wọ́n kẹ̀rú fún wọn, wọ́n gbébọn pàtó fún wọn. wọ́n kẹ̀rú fún wọn, wọ́n fún wọn nídà. wọ́n kẹ̀rú fún wọn, wọ́n fún wọn lọ́ta. wọ́n kẹ̀rú fún wọn, wọ́n fún wọn nílé. wọ́n kẹ̀rú fún wọn, wọ́n fún wọn létọ̀. àwọn ìyá àti bàbá àwọn èèyàn kan ni. àwọn ìbò ìkẹrù wọ́n fọkọ̀ ojú omi kó wọn lọ. ọkọ̀ ojú omi fẹ́ rì. wọ́n láti reduce àwọn èèyàn tó wà ńbẹ̀. what do they do? wọ́n láti máa ju àwọn èèyàn sínú omi. ẹ wo orú ikú tí ó pa àwọn èèyàn. n ti ń bí gbogbo ọmọ káàró òjìrè nínú sọ́yọ́ ní pé lásìkò yìí ó yẹ káwọn tí ń sọ̀rọ̀ ńbẹ̀ kan máa apologize ni on behalf of their forefathers. kí wọ́n máa bẹ ìran kóòtù òjìrè bí pé a ti sẹ̀yìn ẹ dáríjì wá, àwọn bàbá wa ti jẹ àjàrà èyí tí ń kàwọ́ ọmọ. làwa rí wípé n tí wọ́n dojú sọ náà làpèrè Oòduà, ẹni tí wọ́n dojú sọ náà lọ ni. bẹ̀rẹ̀ látòrí bàbá Aláàfin àná, ẹ̀ńtọ́ wá dé tó yẹ kó pa náà tẹ̀ ó tún kó náà tẹ̀ jò ni. ẹjá gbọ́rọ̀ lẹ́nu brọ́dà yìí síwájú sí i. láàrin ijọ́ mélòó kan wọ́n ti yan ẹlòmíín sípò ẹ̀ wọ́n á máa ṣe gbogbo orò gbogbo right tó yẹ kán ṣe fún traditional right tó yẹ kán ṣe fún wọn á máa ṣe bẹ́ẹ̀ lọ títí. àmọ́ ìgbà tí àwọn òyìnbó ti bá wa kọwọ́ bọ̀ tó ti di pé lẹ́yìn tí wọ́n bá ti yan ọba tán o wọ́n á tún forúkọ ẹ̀ ránṣẹ́ sí gómìnà tàbí àwọn aláṣẹ wípé kí wọ́n fọwọ́ sí i kán wá fún ní ìwé wípé a yàn ẹ́ sípò. wọ́n á tún wá dá ọjọ́ tí wọ́n fẹ́ fún ní ọ̀pá àṣẹ tó sì ti tako ètò táwọn ancestors tán gbé kalẹ̀ àti rí pé gbogbo ipò ọba wọ́n ti sọ̀rẹ́ńdà ẹ̀ fún ìjọba. àyípadà ló dé. reason tó dẹ̀ fa àyípadà náà ni reason tí mo ti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan o, àṣìlò agbára. ìgbà tí èbó dé lóòótọ́ wọ́n include àwọn ọba sínú ìjọba wọn, ṣùgbọ́n kí ni wọ́n fa àwọn ọba tí wọ́n fi inú ìjọba wọn ṣe? wọ́n fa àwọn ọba wọn gba tax, wọ́n fi wọ́n gbowó orí. wọ́n pa àwọn wọn lè bá àwọn ọmọ ìlú wọn sọ̀rọ̀, àwọn gbédè ọmọ ìlú wọn, so wọ́n fi wọ́n sínú ìjọba láti mọ bá wọn gbowó jọ. yìí ṣe pé wọ́n fún ọ ní róòlù kan dàbí alára. ìbúsà ní ń pàṣẹ, ṣé wọ́n ń gbàṣẹ lẹ́nu ọba kí wọ́n tó sọ̀rọ̀ ni? ìbáṣẹ tán bá pa fọ́ba lọ́ba ń ṣe. a jẹ́ pé ọba ò ní agbára mọ́. so now tó ti wá jẹ́ pé gómìnà ní yan ọba, gómìnà ò ní déédéé wá gbolé yín kán wá píìkì èèyàn kan sọ pé kẹ́ ẹ fi jọba. ẹ̀yin lẹ́mú kọ lọ sọ́dọ̀ gómìnà. ṣé ń tẹ́ ẹ fẹ́ rí ń tà fẹ́ nu, ṣé ń tẹ́ ẹ fẹ́ rí ń tà fẹ́ nu, ṣé ń tẹ́ ẹ fẹ́ rí ń tà fẹ́ nu, ọ̀dà. gómìnà ó buwọ́lù, wọ́n ní kẹ́rì bẹ̀rẹ̀ ayẹyẹ ìgbádé. bẹ́ẹ̀ bá ṣe máa ń ṣe lásà yín yọ wọ̀ pé bí kò sí ń tọ́kan gọ́fúnà ń bẹ̀. nígbà tó yìí sọmọ ìdílé ọba bó bá ṣe wù ní kẹ́ ẹ ṣe mú wọ̀ pé bí.
akọ̀ntara wa jẹ lókù torí wọ́n ti sọ pé abẹ́ local government chairman which is mayor ni wọ́n gbé ọba sí so ìwọ̀nba ní agbára Ọ̀yọ́mèsì torí bọ́yọ̀mèsì tí ó bá yan ọba tán tí wọ́n bá fẹ́ ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún ọba tí gọ́vnọ̀ bá ti fún lọ́pàá àṣẹ kò tí ì dọ̀ba bọ́ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nítorí pé kí ni wọ́n á mú lọ sídìí òòṣà lọ́tún lọ́sì wọ́n á ní kó búra ibẹ̀ ni á ti jẹ́jẹ́ bóun ò ní dalẹ̀ ìlú tóun fẹ́ máa ṣèlú lé lórí àmọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ nísìn. àwọn èèbó ṣàkíyèsí àwọn ìjọba náà ṣàkíyèsí wípé a ti ń fèrú jọba àwa ò fọbajẹ lórí irọ́ a ò fọbajẹ lórí ẹ̀tàn o a ò lè jẹ́ kó rí obìnrin o làá gbé òjọba mọ́ Adétòkunbọ̀ ni ó jọba. wọ́n ti rí ipa tí ń fọ̀tẹ́ mu àwọn ìlú mi wọ́n fẹ́ para wọn tán lórí ọ̀rọ̀ ọba bí wọ́n ṣe ń dáná sunlé náà wọ́n dáná sun mọ́tò náà wọ́n dáná sun palace gbogbo àwọn nǹkan tó fọ̀ sí gọ́vnọ̀ tó fọ̀ sí gọ́fmẹ̀ntì láti máa dá sọ̀rọ̀ ọba jíjẹ nù. lóòótọ́ ni pé wọ́n gba gbogbo agbára kúrò lọ́wọ́ àwọn ọba wọ́n wá sọ wọ́n di custodian of heritage culture and tradition agbásà lárugẹ apàṣàmọ́ atọ́jú àṣà olè tọ́jú àṣà olè dáàbò bo àṣà lásán làwọn ọba lónìí. now ntí àwọn Ọ̀yọ́ wa mọ̀ tí wọ́n ń ṣe tánàdí Ọ̀ọ̀ni sí kò sí southern royal kìnìkan council kò sí kìnìkan national royal council àṣìṣe ńlá tí wọ́n ń ṣe ọ̀tẹ̀ tí wọ́n ń dì ní ọ̀jẹ́ kan mọ̀ wípé ètò ti ń lọ lọ́wọ́ nílé ìjọba láti include àwọn ọba yìí ṣètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ipa wo ni wọ́n máa kó wọ́n fẹ́ dágbára padà fáwọn ọba kí ló yẹ kó jẹ́ ojúṣe tiwọn tí wọ́n máa ṣe fáráàlú wẹ́rẹ́wẹ́rẹ́ lágbára kò lọ́wọ́ ọba wẹ́rẹ́wẹ́rẹ́ lágbára ó padà sọ́wọ́ wọn bàbá ṣàtìlẹ́yìn fún gbèsè ọ̀hún bàbá ṣe tánàdí tá a ṣe tanú kò sí bẹ́ẹ̀ a ṣe akíkanjú kan ò lè dógun sẹ́bí ọba ṣàlátìlẹ́yìn fún collectively ńlá àwọn ọba aládé lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ń béèrè fún ipa pàtàkì táwọn lè kó nínú ètò ìṣèjọba always leading by His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyẹ ẹni Tògúwùsì His Eminence the Sultan Abubakar Saad Sultan Sokoto àwọn méjèèjì ni wọ́n lead gbogbo àwọn nǹkan yìí àwọn ọba tó kù sí ń support wọn tó rán nífẹ̀ẹ́ wọn torí pálàfin ò wá sí ń bẹ̀ torí pálàfin ò support torí pálàfin fẹ́ jolórí kò ráàyè jolórí kò wá sọ pé kọ́ mọ́ fọ́nṣàn tàbí ká kọ́ kí gbogbo nǹkan bàjẹ́ torí pé ẹ̀sìn ń bẹ. kò rí bẹ́ẹ̀ mọ́ òun ló fi jẹ́ pé ayé ń yí tí mo sọ à ń bá lọ nìyẹn a tẹ̀ wá rí i pé ní ìlú tiwa tó jẹ́ Ọ̀yọ́ Aláàfin àwọn Ọ̀yọ́mèsì ní àfọ̀bàjẹ́ iṣẹ́ Ọ̀yọ́mèsì ní Ọ̀yọ́ kò pín sí di iṣẹ́ àfọ̀bàjẹ́ nìkan o wọ́n jọ ń ṣèlú ni pẹ̀lú Aláàfin ẹ rí i pé àwọn Ọ̀yọ́mèsì different quarters ìlú yìí agbègbè kọ̀ọ̀kan ni wọ́n dì mú tó jẹ́ pé the devolution of power ló jẹ́ ṣe mọ̀ pé democratic principle ní nǹkan tá a fi gbé ètò àti ṣèlú ti Aláàfin kalẹ̀ tá ń pè ní institution of Aláàfin a rí pé ó ní role tí Ìbà Ọ̀ṣọ̀run tí ó ń play ó ní role tí Ìbà Ṣàmù tí ó máa play ó tún ní role tí Alápinni tí a play gbogbo wọn bẹ́ẹ̀ lọ tó jẹ́ Ọ̀yọ́mèsì torí tá a bá fi gígùn síbi pé àfọ̀bàjẹ́ nìkan ni wọ́n ǹjẹ́ tán bá ti fọ̀bàjẹ́ ṣé lẹ́yìn tí ọba bá wá dórí àpèrè tán ṣé wọ́n fẹ́ lọ jókòó sílé ni àwọn náà ń bọ̀ bá ṣèlú
ìjọba. now mo ti sọ ipò àti ipa tí àwọn Ọ̀yọ́mèsì ń kó lọ́yọ̀ọ́. Ọ̀yọ́mèsì kì í ṣe afọbajẹ lásán, kàbá ni wọ́n. Kálukú wọn lọ́dẹ̀ ní ìlú tí wọ́n gbé Ọ̀yọ́ ró, wọ́n yìí sọmọ Ọ̀yọ́ o. By origin àwọn Ọ̀yọ́mèsì kì í ṣe indigen Ọ̀yọ́. Tó bá jẹ́ pé Yorùbá lọ́yọ́, tó bá jẹ́ pé ọmọ Ọ̀rànyàn lọ́yọ́, àwọn Ọ̀yọ́mèsì kankan kì í sọmọ Ọ̀rànyàn, wọn ò tán mọ́ Ọ̀rànyàn rárá.